monini. Modeji. Mo bá tẹ́tẹ́ kan lọ́gbà. Mo bá fẹ́tẹ́ wá lọ́gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You don't get body, no cool body, oh no. The sky could vanish and hell would fall. Oh my brother, I go red. Biku ile o baniyo, tode ole muni. I too sabi badi. Oh she Jesse, ikuti ojú gba ẹni o. Òwe ló ń pa fún ni o. Kosoloko. Kosoloko doko. Kosoloko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kosoloko. Kosoloko doko. Kosoloko loko. Èrò ẹ ó kúrú gan ni o. Ẹ ṣe rò pé mò ń béèrè lọ́wọ́ ẹ ni. You think I'm asking you to give me 20 million naira? I'm not granting this request. I'm sorry. With all due respect. O sick. Yes. Orí ẹ gbalẹ̀. Ọpọlọ ẹbí ṣí báyìí. Èmi ò mọ̀ pé ó lọ́pọlọ lórí. In fact, tẹja better. Ọpọlọ ẹja ó better ju ọpọlọ ẹ lọ. O ní nǹkan kan lórí bórí ẹ ṣe tó yìí. O empty gan. Is very see bó ṣe tiny lele. Ìwọ sọ fún mi wípé you are not granting it. Ó ti gbàgbé ni. Wípé èmi lèmi sọ fún ẹ wípé kí wọ́n lọ restart company yẹn. Èmi lèmi sọ wípé kí wọ́n lọ take seat yẹn. Èmi lèmi reinstate ẹ fúnra mi nígbà tó jámọ́ kankan tó rí kankan ṣe mọ́ tọ́lọ́run ò jẹ́ kó rí kankan tó ní lárí fàyè ẹ̀ ṣe mọ́. Èmi lèmi dìde wípé yes you can go and start it. Borokini. Mami, ẹ dìde. Ready, Àbákẹ́. Ọkọ mi ṣé ò sí nǹkan. Jos, báwo lè ṣe mọ́ ṣe báyìí? Ṣé bí báwo? Kò tẹ́ ń ṣe yìí ò dáa o, kò dáa rárá. Mo ṣe tí ò dáa. Ṣé ẹ sọ pé ẹ mọ̀ pé kábíyèsí níyàwó, ẹ sì gbé mi lọ sọ́dọ̀ kábíyèsí, pé mi ni wọ́n fi jẹ olórí lọ́jọ́ ọdún Pàkúrọ̀. Bẹ́ẹ̀ náà ni ó rí, àbí kí ló tún wá dé? Kí ni òde ìyá mi? Ṣé ẹ mọ̀ pé gbogbo aráàlú ló mọ̀ pọ́n ti níyàwó ni? Níbo ni wọ́n ti gbọ́rọ̀ kàtìkàtì tí wọ́n sọ yìí? Gbogbo ará Pàkúrọ̀ ló mọ̀ ìṣeré ìyá mi o. Nǹkan ṣe mí. Nǹkan ṣe mí. Dákun, ẹwà tó mi. Ó sì dán lójú pé kábíyèsí ti ní obìnrin kan láàfin. Ìyá mi ṣe lẹ́mọ̀ ni. Ṣàǹgbá fọ́ o. Ǹlẹ́ o.
Dákun mo fẹ́ rí kábíyèsí ni. Wọ́n lálejò lọ. Ibi nǹkan rí wọn náà kì í sì padà ni. Àná lálejò sẹ́. Ó dáa náà wá ọkọ mi. Ṣé obìnrin ní àlejò tí kábíyèsí ní? Èmi náà ṣẹ̀ṣẹ̀ máa wá àfin yìí. Èmi wá ní mo fẹ́ rí kábíyèsí, wọ́n ń pè mí ò lè wọlé. Ó yé mi. Wá. Sóbìnrin làlejò ọ̀hún ni. Bẹ́ẹ̀. Kábíyèsí. Oh, thank you. Sure. Dèjì mo ti tẹ̀kẹ̀ jẹun rọ́lá o. Kò ní bọ́dà wa mọ́. Mo ti sẹ́tùlẹ̀ ètò ní kó máa bá tiẹ̀ lọ. Òun náà dẹ̀ ti gbà láti máa bá tiẹ̀ lọ. Báwo ni wọ́n ṣe ṣọ́ pé kò ní trouble wa mọ́? Tó bá mọ ibi tí mo kà mú. Meanwhile, kí ni nǹkan tó ṣe tó fi sẹ́tùlẹ̀? Àwọn nǹkan tí mo sọ pé mo máa ṣe náà ni gbogbo nǹkan tí mo sọ pé mo máa ṣe fún pátápátá gbogbo ẹ̀ náà ni mo ti ṣe fún. Ó dẹ̀ yọwọ́, ó dẹ̀ yẹsẹ̀, ó dẹ̀ lóhùn gbà fún lóhùn kí n máa mọ́ ọmọ mi lọ. And what exactly did you do? Exactly the things I said I would do. Remy? Yes. Take your drink. Good. Gba ọtí ẹ lọ́wọ́ mi jàre. Ṣé o ò mójú ni? Ṣé o mọ̀ pé mò ń bínú lọ́wọ́ ni mo ṣe gbé kíní ohun tí ẹ padà fọ́ dẹ̀ mọ́? Emeka ló rán ẹ wá síbí báyà bí. Mi ò bá ẹ rojọ́, Dèjìdá. Tàmí lóhùn ọkọ ni mo ń bá sọ̀rọ̀ ni Dèjìdá. He is weak enough and mo kàn try láti. Mi ò béèrè ẹjọ́ kankan lọ́wọ́ ẹ̀. All I ask is Dèjìdá. Tàmí lóhùn. Ẹ mọ̀ pé wọ́n ti weak. Mi ò bá ẹ ro ẹjọ́ wẹ́wẹ́ níbí báyìí. Dèjì ni mo béèrè lọ́wọ́ ẹ̀. Dèjì, where is he? One thing pẹ̀lú àwọn strong people yẹn ni wípé they think they know how to meddle their ways when they are about to fall. And this is not going to happen. Deji wants his family safe. We also want our lives to be safe. Now, gbogbo àwọn ọlọ́pàá tó ń wọ́n sí wa kó máa tẹ̀lé wa káàkiri wọ́n wà lórí street. We are not safe on the street. Now, this is the reason why tí mo ṣe fẹ́ rí Deji. Kákọjọ ní dialogue. Nothing more, nothing less. His family is safe already. O dẹ̀ mọ̀ mí o, ọmọ Emeka. Now listen and listen good. Tí Deji bá kọ̀ tí ò bá mú àwọn ọlọ́pàá yẹn off our back, we'll kill Jason, move to Remy, we'll burn down that company and we'll make sure we kill Deji himself. Ti bá máa bá wọn sọ. I better. And I know how much you hold Deji. Kábíyèsí, mo kàn ní kí n béèrè bóyá tí ẹ bá parí ọjọ́ pàkúrọ̀ yẹn lẹ máa tó ṣe àbí kí ẹ tó ṣe. Mo rò pé bóyá ká ṣe lẹ́yìn ọjọ́ pàkúrọ̀. Kábíyèsí, I don't want this. Mi fẹ́ gbogbo eléyìí náà. O fẹ́ nǹkan bẹ́ẹ̀? Kí ló wá fẹ́? Nǹkan kékeré, nǹkan ráńpẹ́ tí ò ní fariwo lọ. Mo lè ṣe yẹn náà. Kábíyèsí, jẹ́sùn kan fún gbogbo eléyìí gan really necessary. Kò necessary. Olórí, ẹ má worry, mo máa ṣe bẹ́ẹ̀ bá ṣe fẹ́. No. Tí mo bá ṣe fẹ́ la ṣe máa ṣe. Gbogbo ráńpẹ́ yìí, well, we can make it elaborate. Àwọn èèyàn kan ní pọ̀ ni. Kò yé mi ẹjọ́ ṣe bí ọjọ́ tèmi.
Didn't get it twisted. Didn't get it twisted. Ọjọ́ ẹ̀kọ́. Ọjọ́ wa ni. Yes, èmi mo gbé níyàwó náà. Èmi ni mo fẹ́ sílé. Èmi dẹ̀ ni mo lọ́jọ́. Borokini. Ẹ̀dẹ̀ dáhùn ẹ̀dẹ̀ fìyàn jù. Ṣó ti rí nǹkan tó ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí. Nǹkan tó ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí ni wípé dídìrín ara ẹ̀ kò tiẹ̀ wá rí nǹkan méjì rò mọ́. Ọ̀rọ̀ àfihàn tiẹ̀ ká lára mọ́. Lólú. Ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n lẹ̀. Ṣé dandan ni? Dandan ni o. Dandan ni. Ṣé ọ̀rọ̀ ìyàwó ló wá kan pàkúrọ̀ ni? Ṣé ọ̀rọ̀ ìyàwó là ń lé àbọ̀rọ̀ àfin? Torí èyí tẹ́ ṣe náà lélẹ̀ ìsìn àmọ́ bóyá ó ṣiṣẹ́ ẹ tẹ̀ dúró náà. Ṣé fún wọn ní ìjọsìn ṣá? Tí kò tí mọ̀ nǹkan ti ta sí ẹ lọ. Ẹ má bú mi o, ẹ má kọ sọ̀rọ̀ sí mi rárá. Wá gbóúnjẹ mi ò jẹ mọ́. Èmi ni eré. Ẹ ṣe ẹ máa gbé. Ọdẹ tí bá fún ẹ ní kùkù fẹ́ wá gbé. Dídìrín ara ẹ̀ náà lólú ní òpònú. Ó wá tòlù lólú ló ń tò. Ẹ kú lé o. Màámi. Láti àárọ̀ tẹ́ ti kúrò. Màámi ẹ dá mi lóhùn. Ọ̀rọ̀ ìṣerìn náà ni mò ń ronú ni. Ìrònú kí nìyẹn? Ṣé ti olórí pàkúrọ̀ tó ti bọ́ yìí tó lè jẹ mọ́ ló fẹ́ kí n sọ ni? Àbí ti kò yé mi ò yá mi. Mo ní ò lè jẹ olórí pàkúrọ̀ mọ́. Màámi, kí lẹ wí? Mi lè ṣe kí ni? Kí lẹ sọ? Kò yé mi. Ọ̀rọ̀ tèmi rẹ sọ láàárọ̀ tí mo fi gbà fún ọ. Yẹni sì ṣe irú nǹkan báyìí fún mi. Wọ́n ṣe kí ni? Kí ló bọ́ mọ́ mi lọ́wọ́? Olórí ọba pàkúrọ̀ yìí. Mo dàrú. Ládùúrú nǹkan tí Yẹni sọ fún mi. Yẹni ṣe kí ni? Yẹni, ó sì fi àyà lù mí láyà. Láì ṣe pé ó sì fẹ́ fẹ́ mi. Tó ò fi lè bá mi kalẹ̀. Orí throne tó wà yẹn kò ní bá ẹ kalẹ̀. Mo dàrú. Ìyá mi. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kúrò níwọnú egungun ni? Ìwọ ti jẹ dùnkì àyà kékèbèje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn. Wọ́rọ́wọ́. Kí wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kú bá nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kú bá mi. Ká ní pọ́n bá mọ̀ ni
irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé e. má jẹ́ tó àti jẹ́ lọ. ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já ó mọ̀pọ̀ rẹ ni. ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí. àṣà wa ní nílẹ̀ yìí o àṣà wa ní. ṣebí wọ́n ní ọ̀rọ̀ wọn ò dùn ẹni. I don't understand. Kí ni? Ó dáa, kí ló rọ? Nothing. I'm only planning my day. Kí ni? Sọ fún mi, kí ló rọ? I thought you said yesterday. My dear, ní bínú ni. Tó bá rí traffic àná yẹn. Hey, it was horrible. By the way, surveyor yẹn ó sọ̀rọ̀ gan-an. Ṣó ṣe àmọ̀ṣẹ́ ni kókó? With the way I'm looking at that guy, ó máa mọṣẹ́. He came highly prepared. Okay. Yeah. Kò ṣe. Oh, kí ló wà ń bẹ̀? Kí ló mọ̀ tó wà ń bẹ̀? Kí ló mọ̀ tó wà ń bẹ̀? Oh. You're here? Yes, boss. Good morning, sir. How are you? Very well, thank you. The surveyor's report? Makes sense. Thank you, sir. All right, good. Ladi. Sir? Check carry on your office, me. Oh, okay. You'll have to excuse me. Okay, bye. Take care of yourself, darling. Likely kí èmi àti ẹ jọ lọ fún meeting kan lọ́la. Oh, okay. Yeah. Ṣebí o tètè padà. You're not going back anytime soon. Not at all, but if I need kí n dúró, máa dúró. Sorry, excuse me. It's okay. Hello? Oh, my office. I'm coming right away. All right. What's the problem, sir? Who was that? Mrs. Remini. Oh. So I have to attend to her. It's fine. I'll excuse you now, sir. I'll be in the reception. Okay, no problem. All right, sir. Yeah. All right, sir. Yeah. Sorry for keeping you waiting. Kí ni Lọ́ládé ń ṣe bí? Oh, Lọ́ládé. Oh. Maybe by not ṣiṣẹ́ nísìn. Àkúrọ́ ló wà tẹ́lẹ̀, but I had to bring her here. But since she's been here, she's been absolutely amazing. I mean, Tebari resume, fantastic. She's been proficient, effective, and very, very highly efficient. Mi rò pé àti nírú èèyàn tó ti ṣiṣẹ́ ń bí báyìí in a while. She's so dedicated to her job. She might just be the best thing to happen to this company. Will you shut up? Best what? Bó ṣe ń kà lọ on and on like that. Kí ló dé? Ṣé o mọ̀ pé mo máa ń sọ time to time like ṣé what is wrong with you? Kí ló dé tó ń kó ṣé Lọ́ládé náà ló fún ní gbogbo oyè tó pọ̀ yẹn and she's this, she's that. I want her fired. I'm talking about like right now. Fired. Mr. Lawson. What Mr. Lawson wọ́n ló fún ẹni jíṣẹ́? Mr. Lawson tó sick ló sọ pé gave you what? Gave you what? But it was healthy enough to give me the instructions. And I am sitting here telling you that you have to fire her. I'm sorry, tó bá jẹ́ ẹni kò lè possible. Mide, ìyẹn máa le gan láti ṣe. O ní fire. Okay. Èmi ò mọ̀ pé wọ́n lọ̀gá. Bóyá wọ́n lọ̀gá ilé iṣẹ́ yìí ni o. Bóyá èmi lọ̀gá ilé iṣẹ́ yìí ni o. Àmọ́ ó dàbí pa ó ti tó time ta need láti mọ̀. Ṣé bẹ́ẹ̀ mi lè mi fi ẹ́ sórí ìjókòó tó wà yẹn?
tí bá sọ pé kò sí iṣẹ́ mọ́ níbí báyìí mọ́ kò sí iṣẹ́ mọ́ náà ni tí bá sọ pé ó tọ́ fún àti lọ́ládé àti lọ́ládé tí bá sọ pé ó tọ́ fún gbogbo yín ó tọ́ náà nìyẹn. You just sit there and you're telling me you can't do what? You are gonna fire her. Eh? But ma, for me, any good reason to fire this lady. Oh, bóyá o tiẹ̀ kú bóyá kúkú wá máa lé mi gan fúnra mi lọ. O lè sọ fún mi pé ṣé mi ti tán kí n máa wá lọ. But ma, is that why you're here? Will you shut up? You're mad. Orí ẹ̀ dàrú. Gbogbo ohun tó wà lórí ẹ̀ dàrú. Ayé ẹ̀ dàrú pàápàá pẹ̀lú ẹ̀. Is that why I am here to see you? Ta ló rò pé òun bá sọ̀rọ̀? Tí n bá padà débi báyìí tí mo bá bá wo ṣọ̀pọ̀nù á bọ́ ẹ láṣọ lọ. Kí ló tó rànjú mọ́ mi? Torí pé mi ò sọ pé Ṣọ̀gbọ́n ó máa fara pa ẹ́ àbí? Ara máa pa ẹ́, ó máa san pa ẹ́ ni. Ọ̀tún, àwọn iṣẹ́ tí mo rán yín ṣe ti jẹ́. Oyèníyì. Oyèníyì. Kábíyèsí. Ṣé kò sí? Kò sí nǹkankan. Mo ronú lọ ni. Ronú lọ? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kò rí ẹ̀ ń ṣe nǹkan tẹ́lẹ̀ bọ́ bá sọ. Ìrònú ayọ̀ tó wọlé tọ̀ wáyé náà ni mò ń rò. Kò yà jó náà lè ń rò. Ìyálóde, ṣé ó sì túraká? Kábíyèsí ló wà ní ẹ̀yìn náà mi lórí iná. O ò lè lọ báyìí bá alájọ́ ń rìn nìkan ni. Kábíyèsí. O ò lè lọ. Kábíyèsí. What's wrong with you? I don't understand what's going on. Mo kọ́ fẹ́ kí n fẹ́ wá tó mi náà. Ṣé wàá wá kí ni? Yóò lọ́wọ́ yẹn. Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Serious. Ló ṣe. Ẹ kí kò sáwọn òdì níbí báyìí. Mo ní tí kò sí lẹ́sẹ̀ ẹ̀sìn. Má ṣe báyìí. Ìwọ yẹn ò ní pé ká má jọ ṣẹlẹ̀ kó o ṣàn nípa yẹn. Kí ni mo ṣe ń sìn? Ká lè má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ láàrin wa ẹ̀sìn. Tí kì í bá ṣe pé wọ́n ní pé kí n má wà ní gbogbo fúnra mi ní ìbáyọ̀. But I'll be fine now. I just want to do this thing and move on from it. So, ìyẹn ló wá warranty public transport ló fẹ́ tẹ̀. Kí ló wá burú mbẹ̀? What's the big deal? What is the big deal? Yeah. Let me tell you what the big deal is. Okay. The big deal is that ìyàwó ọba ni, as though we are not married, but ìyàwó ọba ni, you are a promising couple. Yeah. Kò yẹ kó máa rí ẹ nínú bọ́ọ̀sì dáńfọ́ nǹkan uncalled for. See, mi ṣáà ti di ìyàwó ọba. Till then, jẹ́ kí n sáré ṣòro tí bá ti máa yọ̀ tó ń sọ pé I will be extraordinary, but till then jẹ́ kí n ṣe máa wọ public transport. It's not possible. Now, what's the big deal? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi? Ẹ wà lè ṣẹlẹ̀. Bí kíni? Bí kíni? Láti bí àìdé ibi tí mò ń lọ, there is nothing can happen. Láti bí àìdé ibi tó ń lọ, bí pé inú compound ń lọ. Ó ti yé mi. Kí ló yé? Ṣé tàbá fẹ́ra tó ń sin bó ṣe máa ṣọ́ mi kiri? Oh, I see. Patriarchal system of relationship. This is not patriarchal system of relationship. Ó yẹ kó mọ̀ pé gẹ́gẹ́ bí ọkọ ẹ, I have to look out for your safety. Which starts from you not entering cars with all these hooligans and everybody. Ó bá gbọ́n ẹni nǹkan nínú bọ́ọ̀sì kí ló máa ṣẹlẹ̀? Kí n ṣe mo fẹ́ máa jẹun nínú bọ́ọ̀sì mi ní jẹun, ó dáná mi ní jẹun. Ẹyin ọkàn mi. Mi tẹ̀ ní wọ bọ́ọ̀sì máa wọ káà yẹn. You are not entering public transport and that is fine. Kábíyèsí, ẹ má ní pé mo yọnu sọ̀rọ̀ tẹ́ ń sọ. Tí wọ́n bá ní wípé ọkọ̀ elérò làwọn fẹ́ wọ̀, èmi lè gbé wọn dé páàkì. Orí adé ò ní. You don't want to stress anybody. You are not stressing me. I'm giving you a ride. Now when like this. It's royal, I'm royal, you are royal. Wherever it's going, it means I'm going. I'm not here royal. There's no royal couple. Doesn't mean you're going with him and that's fine. No. Kí ló ṣẹlẹ̀? Don't want to. Ṣé o léyàn kankan tó fẹ́ lọ bá nínú public transport yẹn? Pẹ̀lú òye mi. Ó ti tán. Ó dàbọ̀. Ó gbàgbé nǹkan kan.
Vicky. Yeah. Are you forgetting anything? My phone is here. My purse is here. My charger is here. Oh, wá gbé kankan. Mi Vicky ni ìgbà yìí lọ. Bí nǹkan tó lọ síbi ọ̀nà ẹ̀kẹ́. Ọ̀nà ẹ̀kẹ́ tí wà lọ́nà ẹ̀kẹ́ yín. Ọ̀gbẹ́ni fún mi ní tó. Dáwọ̀. Ó dáwọ̀. Kábíyèsí, mo dé tán. Leave me alone. I don't want to talk about it. I don't want to talk about it. It's just the two of us here. Let's talk about it. Then I will pick my bag and I'll be leaving. Okay, tó bá jẹ́ pé o mọ̀ kó fẹ́ lọ, ó ṣe gbà kí n gbé ẹ. Ṣé o máa sọ pé o mọ̀ kí mo máa dá ọ̀rọ̀ yìí sílẹ̀ ni? Lulu, you and I know that this is not what you want. Look, it is what I want. It is not what you want. You're just doing this. Oh, you need to stop! I love him. And I happen to love you too. But I've made my choice. Because he's king. You heard me. Because he is king. Is that not it? Hello, Deji. Jọ ibo lẹ ti rí dídìrín òpònú tẹ gbà sẹ́nu iṣẹ́. Dídìrín mi dé tẹ gbà sẹ́nu iṣẹ́ níbo lẹ ti rí. You won't believe it. Oh, ní bìlì pé ṣe ló lọ gba Lọ́ládé síbi iṣẹ́. Lọ́ládé ọmọ Láolú. Láolú ọ̀rẹ́ ẹ̀. What is interesting about it? Well, you òun láti sọ fún wọn ni o tètè sọ pé o tètè yá pé wọn. I want her fired from that place because òun ló pa ọmọ mi. Ní òde wa lè lajú sílẹ̀ kí n máa rí pé ó wà nínú company wa ó tún ṣiṣẹ́ for what? Ẹni tó yẹ pé ẹ̀wọ̀n ló yẹ kó wà. Mide ló ní gbogbo kíni lọ́wọ́. I don't believe you're saying this. Mide ló ní kíni lọ́wọ́ so ìwọ ló fún ní power to talk anyhow and do anyhow. Kókò gbẹ̀yàn kan síbi iṣẹ́ tó máa ní pé kíní kan. What do you mean that Mide ló ní gbogbo yẹn lọ́wọ́? Ṣé nǹkan tó máa sọ nìyẹn? Deji, ṣé nǹkan tó máa sọ nìyẹn? Má worry. By the time tí Ṣọ̀pọ̀nná bá bọ́ láṣọ, ẹ bára yín káàánú. Náà mi ò ní sojo bẹ́ẹ̀ lọ. Eyín erin ni gbẹ́gigbẹ́gi fi gbẹ́gi. Ìwo àgbọ̀nrín ni wọ́n fi sọ balùfọ̀n lótùfẹ̀. Àgbáhùn rere ló kú ni wọ́n kùn wẹ̀ lóṣù gbirigbirigbiri. Ẹ̀yin irúmọlẹ̀ ojúkọ̀tún, irúmọlẹ̀ ojúkòsì. Gbogbo ohun tí mo wí lónìí ó dàṣẹ. Torí pé àbá tí alágẹmọ bá dání lọ sàòkè gbà. Bẹ́ẹ̀ ni, torí pé kọ́sẹ̀kọ́sẹ̀ báyìí ti lákọ̀sẹ̀. Ó ti dandan kọ́sẹ̀ bẹ́ẹ̀ ni. Tó oyè níyì. Bàbá. Kí ló mú wọn tó fi pẹ́ o? Ẹ jẹ́ àfihàn lẹ̀. Ẹ jẹ́ àfihàn lẹ̀ báyìí. Ìgbà ló máa ṣẹlẹ̀. Èmi ti bẹ̀rẹ̀. Bébí lẹ́nu iṣẹ́ náà ló bá mi. Ìgbà tí ó bá fi di ìdá yìí ọ̀la. Ìròyìn burúkú ó ti ṣẹlẹ̀ nílùú Pàkúrọ̀. Ọba Ọmọyẹni yóò ti dẹni àná. Ìwọ ó sì gba nǹkan tó tọ́ sí ọ. Ó bọ́ sórí ipò bàbá rẹ̀. Ó dá yín lójú. Kò ṣe pé mo yẹ wọ yín wà mọ́ ṣó dá yín lójú. Mo lè máa parọ́ fún ọ bí. Èmi odù méje ló ń bá wí. Èmi agbọ́sẹ́sẹ́ fáyọyálé. Ọ̀gbẹ́ ìkùnlé mọ yóò dù tó wù lójú ọgbọ́n. Dààmú ti gbọ́ yín. Ti gbọ́ yín. Borokini.
Ibi kárọ̀ bílẹ̀ wà bá mi. Ó ní kí wọ́n dẹ́yìn lẹ́yìn òun. Wípé tí wọ́n bá dẹ́yìn lẹ́yìn òun pé nǹkan burúkú máa ṣẹlẹ̀. Yeah. Nǹkan burúkú máa ṣẹlẹ̀. Of course, nǹkan burúkú máa ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀, a kàn ń sún síwájú ni, kò sígbà tí kò ní ṣẹlẹ̀. Àmọ́ kí la wá fẹ́ ṣe sí gangan? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ. Mo ráyé mo sá o, mo bẹ̀rù ayé, ayé tó tó àkàmọ̀ra. Wọ́n á fẹ́ ọ nímú, wọ́n á fẹ́ ọ lójú, àmọ́ wọn ò fẹ́ ọ dénú.